ẹ pé kí n gbọ́ o. Mother in Celestia Prophetess Jaiye Ọlájùmọ̀kẹ́ ọmọ àkúrò olóyè mẹ́kún ọmọ amúdásílẹ̀ mọ́gbẹ́ ẹnu pani àkúrò olómi méjì wọ́n péjèèjì láàlà. Àlá ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó domi àrẹ̀mọ̀ ṣòkí tọmọ àkúrẹ́ kọ́ mọ́ láṣọ àlà. Bíbélì pé ẹ fọpọ́ f'Olúwa nítorí tó ṣe nítorí tàánú rẹ̀ dúró láéláé. Òní lọ́jọ́ 14 oṣù kẹsàn-án on the 14th of September táǹkì màmá wa kú oríire. Èlí làǹkì màmá gbogbo ìlú kú àjọyọ̀. Ọ̀pọ̀ ń bi mí lọ́tún ọ̀pọ̀ ń bi mí lọ́sì. Wọ́n ní àmọ́ ó kí ló dé tẹ̀ fífi lépo tí tẹ̀ fọ̀nà rókà tẹ̀ fagbádá díran. Mo nítorí màmá Mother in Celestia Prophetess Lady Evangelist Jaiye Ọlájùmọ̀kẹ́ ní sọjọ́ ìbí lónìí tí gbogbo wa fi ń yọ̀yọ̀yọ̀. Mama, happy birthday to you. Wá dàgbà wá dògbò. Ẹni Elédùmarè bá dá sí tó rọ́jọ̀ bí ẹ̀ láyọ̀ akọ òun oge ní í ṣe. Mama, máa jó lójú ọ̀tá máa yọ̀ ṣẹ̀ṣẹ̀ lójú ẹlẹ́gàn. Ṣé bọ́lọ́hun Celestia ọlọ́mbíléwù mi ọ̀ṣọ́fà ọba tó kí ọ tó rán ọ níṣẹ́ ìló dá ọ sí tó fi rọ́jọ̀ bí rẹ òní. Ọba tó tẹ́lẹ̀ bí ẹni dẹni tó ta símọ̀ bí ẹni taṣọ ẹ̀mí gbogbo ẹ̀dá èèyàn. Àkìkìtà yèyè tán ọba tí gbogbo ayé faratì tí ò fara tẹnikẹ́ni alágbára tó lágbára ju gbogbo ẹ̀dá tí ń bẹ lókè èèpẹ̀. Arúgbó ọjọ́ ló dá ọ sí màmá. Ọba àwọn ọba olúwa àwọn olúwa omi pọta bí kò yin bí òjò kòkè bí kò ṣe gẹ̀rẹ̀gẹ̀. Ọba tí rẹ̀rùn ọba tí ìṣọyé ọba tí ìṣòru. Ọlọ́run ètò ọlọ́run ètò ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run òwe ọlọ́run àdìtú àgbọ́jọ́ ògúnjó ọkùnrin jìnnìjìnnì tí ń dẹ́rù bọ́ mojú arélumọ bí owó agugéńdé bí ẹni gẹ̀ẹ́sì ọ̀sọ̀ kò já lúmọkùnrin wòrò wàrà. Ọba tí fẹ́yẹ ló ń já lójú òfurufú ọba tí bẹ̀rẹ̀ kọ nínú ìgbẹ́. Arúgbó ọjọ́ bàbá àwọn bàbá dòdó ń dáwọ́ òde ọ̀run Elédùmarè ẹlẹ́bùrú ìkẹ́ ẹlẹ́rù níyìn àjùlọ́lá tó ju gbogbo ẹ̀dá èèyàn. Mother in Celestia sàmájó jàgínní yòdò ó ṣẹ́gun lọ́tún ó ṣẹ́gun lósì ọba tí ó jẹ́ kógun ayé ṣẹlẹ̀ ọ lórí nínú iṣẹ́ ìránṣẹ́ àánú lórí gbà. Mother in Celestia ẹni bá bímọ rere ẹjẹ́ àkíkú iṣẹ́ abiyamọ. Michael ọmọ rẹ tí ń bẹ nílùú ọba ló gbé mi débi alámọ̀wọ́ ọmọ alárí ọdẹ. Ó ní àmọ̀ ò bá mi kí wúrà mi ó ní àmọ̀ ò bá mi kígi lẹ́yìn ọgbà mi bá mi kẹ́ni mo rí táyọ̀ mi kún tínú mi ń dùn ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Màmá Michael ní kí n sọ pọ́wọ́ yín tó ṣe bẹ̀ ẹ̀gúsí ńlá jẹun ọmọ. Òwúrọ̀ yín màmá ó rẹwà ó dùn mínímíní ọ̀sán yín ò bàjẹ́. Mother in Celestia ìlọ́jọ́ alẹ́ yín ló fi dùn yùngbàyùngbà títọmọdé lé kí tàgbà ń kí tóyún inú kí táṣẹ̀bí kí ẹ kú oríire. Ilẹ̀ ìránṣẹ́ Ọlọ́run alààyè tó mẹ́lẹ́dùmarè tùdé góńgó. Gbogbo ọmọ ìjọ CCC Orísun Ìbùkún Parish nílùú Àkúrẹ́ Olóyè Mẹ́kùn ní Ọ̀dá Road l'Àkúrẹ́ Olóyè Mẹ́kùn màmá wọn kí yín kú oríire. Mother in Celestia bí Michael ọmọ rẹ mọ̀mọ́ ó ṣe kí ẹ kú oríire. Ní gbogbo àpapọ̀ àwọn ọmọ pátá ń kí ẹ màmá wọn ní ẹ máa ṣọ̀pọ̀ ẹ̀ láyé. Bí gbogbo àwọn ọmọ ṣe kí yín kú ọjọ́ ìbí òní. Ní gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè tó fi dórí evangelist pátá ń kí yín kú oríire. Prophet Káyọ̀dé Arówólò ìránṣẹ́ Ọlọ́run alààyè ó kí yín màmá ó lè máa ṣọ̀pọ̀ ẹ̀ láyé. Bí Prophet Káyọ̀dé Arówólò bó ṣe kí yín kú ọjọ́ ìbí màmá. Ẹni Prophet Ọ̀kẹ́ Arówólò tí gbogbo èèyàn ń pè ní wòlíì sọ́kà náà kí yín kú oríire. Gbogbo ọmọ ìjọ CCC Orísun Ìbùkún wọ́n ń bá yín yọ̀ wọ́n ń bá yín dúpẹ́. Wọ́n lọ́lọ́run tó pè yín tọ́ràn yín níṣẹ́ ò ní fi yín lẹ̀ láíláí wọ́n lè máa fẹ̀yìntì jẹ́ wọ́n mọ́.
wọ́n láwọn ọmọ tẹ́ ti ń jẹun wọn tẹ́lẹ̀ rí oúnjẹ ọmọ òní korò wọ́n lẹ̀ ní fojú sunkún ọmọ láíláí àtọmọ tara àtọmọ tẹ̀mí ẹ̀ ní sunkún kankan nù wọn ọmọ ọlọ́jọ́bí máa jó jàgínní yòdò tá máa dúpẹ́ oore wà láàyè ilẹ̀ asọmọgbájá ní gugu lọ́nà rò ilẹ̀ ọmọ ọlọ́jọ́ sòdì ànáyè ilẹ̀ Àkúrẹ́ olóyè mẹ́kùn ọmọ amúdàsílẹ̀ mọ́gbọ́n ẹnu pani níṣẹ́ lé àwọn bàbá tó bí ọlọ́mọ Àkúrẹ́ olómi méjì wọn pèjè ìjì làálà àlà kan ti pèrè àládomi ọmọ òṣòkì tọmọ Àkúrẹ́ kọ́mọ làṣọ àlà ọ̀dà ìṣẹ̀lẹ̀ṣà aṣọ àlà ń bẹ́nu ọ̀kẹ́ èrè ọmọ ọlọ́jà méjì kẹ̀hìnà lórí ìjọba nítorí tagún wọn atúná ti mẹ̀sì ànáyè ọmọkùnrin Àkúrẹ́ tó kó bọ̀ ó má gàdà péré obìnrin Àkúrẹ́ tó dógbó fòṣìmí ló pẹ́ fọ̀n èlé Àkúrẹ́ olóyè mẹ́kùn òkú oríire màmá long life and prosperity wá dàgbà wá dògbò ìgbàdún ẹni péré ni wàá fi ṣe ẹ ń bá ní òkú jẹ́ kó yé wọn pé iná sáré títí iná fojú komi iná kúpi ìgbérìnrìn ọ̀fẹ́nu kan yóò sùn lókè èèpẹ̀ òrùn ọ̀hún ràn títí tí ó dé bòjú ọ̀padà tún wọ ọkùn àṣírí rẹ̀ ò ní tú kó tó bò ó ò ní rí fòrò lórí ọmọ lórí ẹbí lórí iṣẹ́ ìránṣẹ́ ò ní rí wàhálà Michael ọmọ màmá mo jíṣẹ́ tó rán mi sí wúrà rẹ àmọ́ ó mo ṣẹ́ díẹ̀ kù síkù tó bá bí léèrè ìpè ta ní kọrin ewì kọ́mọ lọ́jọ́ bí gan ẹ sọ fún wọn pámọ́ ó ní nọ́mbà mi rè o lè fẹ́ pè mí sóhunkóhun sáyẹyẹ 09037455658 tún gbọ́ lẹ́ẹ̀kan sí 09037455658 ìwọ ni mí olódù ọba ọmọ atẹnigbọrẹ wo tí ò nílẹ̀kùn tí ò ní kọ́kọ́rọ́ happy birthday to o mama mother and celestial prophetess Jaiye Ọlájùmọ̀kẹ́ wàá ṣọpẹ́ lókè pẹ́.